ojúbà aṣíwájú wa ẹni àkọ́kọ́ tí bàbí kọ́ sí ààrẹ Ìbà Gàníyù Adams. Àwọn ni ajagun ńlá gbogbo ilẹ̀ Yorùbá. Lẹ́yìn tí mo ṣùgbà wọn ojúbà lọ́wọ́ alága tí ó di ètò ìlímú Alhaji Babatunde olókọ mi Chief Alhaji olóyè tuntun wọ́n ṣẹ̀ dóyè yìí mo dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tí ẹ fún mi láti sọ̀rọ̀ níwájú bàbá wa àgbàgà ní àná. Lẹ́yìn eléyìí mo gùn lé gbogbo ìṣèjúbà àdúrà àti gbogbo ẹ̀ tí bàbá wa Gani Adams tí wọ́n ti ṣe síwájú. Ó dùn mí àwọn onílù wa ti dìde mo fẹ́ kọrin fún mi sọ. Jagunjagun ń bọ̀ olórí ogun kò gbọ́dọ̀ káyìn lógun. Torí ìjọba àsìkò ẹgbà mi láyé kan péré kí bàbá mi Ayọ̀adé Adéwì Fadalanki Jagun of Ọ̀yọ́land. Mo fi kíkí tí mo kí bàbá wa alága ètò òní, mo fi kí gbogbo ẹ̀yin olóyè àti ọmọ ẹgbẹ́ OPU diaspora. Lẹ́yìn mo dúpẹ́ pé ẹgbà mi láyè láti wá fún wa ní ìdánilẹ́kọ̀ọ́. Àsìkò tí mo ní kéré díẹ̀ torí náà máa ṣe kankan kan ní. Kí ni àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa? Ìdánilẹ́kọ̀ọ́ yóò yẹ kó jẹ́ oní ìtàkùrọ̀sọ. Kí ni mo pè ní ìtàkùrọ̀sọ ni pé kébì ó sọ, kí wọ́n ó sọ, kí lágbájá wí, kí tàmẹ̀ ló wí. Ṣùgbọ́n torí ìjọba àsìkò yóò jẹ́ aládàáni kan sọ tí èdè kò sọ. Kí ni àkọlé ìdánilẹ́kọ̀ọ́ yìí? Àkọlé rẹ̀ ni wípé bó ti ṣe wá rí yìí, kí ni ọ̀nà àbáyọ fún ọmọ Yorùbá? Mo fẹ́ kí ẹ di àkọlé yẹn dání torí pé tí mo bá ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìtàn màá fún yín lẹ́kùn tí ẹ mo fi àkọlé yẹn lò gẹ́gẹ́ bí gàrí tí àwọn aláfàmọ́ fún yẹn. Àkọ́kọ́ nínú ẹ̀ báwo ló ṣe rí? Kí ni àǹfààní bá jẹ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí? Àwọn àǹfààní tí a máa jẹ rèé. Àkọ́kọ́, a ó mọ báwo ni nǹkan ṣe rí ní ìpilẹ̀ṣẹ̀ fún ọmọ Yorùbá. Àǹfààní ẹ̀kejì tí a jẹ ni pé a ó mọ báwo ni nǹkan ṣe rí nísinsìnyí fún ọmọ Yorùbá. Àǹfààní ẹlẹ́kẹta tí a jẹ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí wípé a ó wò a ó sì mọ bó ṣe yẹ kí nǹkan ó rí gan fún àwa ìran Yorùbá kí a wá tó lọ wò ó eléyìí tó yẹ kí gbogbo wa jọ wò kájọ sọ wípé ókè o nígbà tó rí báyìí báwo ló ṣe wá ṣe yẹ kó rí kílẹ̀ ní ọ̀nà àbáyọ fún wa. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti àkọ́kọ́. Báwo ni nǹkan ṣe rí ní ìpilẹ̀ṣẹ̀? Àwọn bàbá wa Ìbà Gani Adams àti àwọn ládéládé tí wọ́n wà ní ìjókòó ẹ lè ṣe ẹlẹ́rìí wípé ilẹ̀ Yorùbá ó ní ilẹ̀ láti tí bèbè River Niger, a sì ní ilẹ̀ títí a ní dé ẹgbẹ́ ìlú Ghana, ibi tí ilẹ̀ wa sì lọ bìẹ́. Ṣùgbọ́n ní ayé òde òní ẹ̀yin náà rẹ̀ máa bá mi fi dáhùn gbé lọ́kàn ara yẹn yìí bàbá wa ń bo ilẹ̀ wa kù sí mọ́ ṣé tí wọ́n ti fi ẹranko jẹ ni. Mi ò fẹ́ dà ọ́ láàmú lórí ìtàn pẹ́pẹ́lẹ́. Ìtàn sọ ṣe àgbékalẹ̀ ìjọba Yorùbá. Ó fi yé wa wípé kí èbó tó gbé ìjọba kalẹ̀ ní ìjọba tó mọ́yán lórí ní ọmọ Yorùbá àwọn bàbá wa ni wọ́n ti gbé ìjọba yìí kalẹ̀.
kí èkó tẹ̀ tó lajú láti gbé ìjọba kalẹ̀ rárá. A túmọ̀ sí wípé aṣáájú ìran Yorùbá. Torí wípé ìran Yorùbá ló gbé ìjọba wípé ọba wà, jagunjagun wà, àwọn adájọ́ wà, àwọn aṣòfin wà, àwọn ìgbìmọ̀ ọba wà. Ìran Yorùbá ló gbé ìjọba yìí kalẹ̀ tí àwọn olóyìnbó gan rí tí wọ́n wá ṣàwòkọ́ṣe rẹ̀. A jẹ́ pé ìran Yorùbá ìran pàtàkì ní. Bákan náà mi ò fẹ́ pàtàn lọ sí. A ó rí wípé ìran Yorùbá ológbójú ló gbóyà ló lágbára jù nípa ogun jíjà. Àwọn bàbá ńlá bàbá wa bí wọ́n ṣe ṣètò ẹ̀rí wípé àwọn ni wọ́n máa ń pè sí oríṣiríṣi nǹkan. Ìgbà tó dàrú ní ilẹ̀ ìbínú, ẹ má bínú sí mi ò, ilẹ̀ ìbínú ni wọ́n ń pè láyé ìjọ yẹn. Àwọn bàbá wa lè sọ èyí tí mò ń sọ níbí yìí. Bàtí ìbínú dé Ilé Ifẹ̀ ni wọ́n ránṣẹ́ sí. Ẹ wá fún alẹ́ tí ò mọ̀ sí ìjọba fún wa. Ìdílé tí bàbá wa ńlá Ọ̀rànmíyàn tí ó jẹ Aláàfin ló fi Ilé Ifẹ̀ lẹ̀ ní ìfilé àkọ́kọ́ láti gba ilẹ̀ Benin lọ. Eléyìí mú ẹ̀rí wá tó dájú wípé nípa káṣèjọba, nípa káṣe jagunjagun, nípa jẹ́ àlàáfíà òjọba ní agbègbè níbikíbi ìran Yorùbá ní àkọ́kọ́. Bákan náà ìran Yorùbá ó jẹ́ ìran kan tí wọ́n fẹ́ràn ẹ̀sìn púpọ̀ jù. Wọ́n gba ẹ̀sìn gbọ́. Ẹ máa wò pé irú ẹ̀sìn wo ni mò ń sọ. Gbogbo àwọn ẹ̀sìn wa yẹn à ń ṣe Fáàní, à ń ṣe Ṣàngó ni, à ń ṣe Ọ̀ṣun ni. Ibi tí àwọn ẹ̀sìn àjèjì náà ti mú ọgbọ́n ẹ̀sìn tí wọ́n nìyẹn. Ṣùgbọ́n lórí bẹ́ẹ̀ àṣewádìí dáadáa, ẹ̀yin Mùsùlùmí ẹ má dùn o. Ìgbà kan bẹ tó jọ ọmọ tí wọ́n máa ń ṣe ní Ilé Ifẹ̀. Tí ẹ bá ti lọ sí Mẹ́kà lọ́dún, tí ẹ bá ti sọ̀kalẹ̀ ní àpọ̀ kí wọ́n lè yẹ ṣe kẹ ẹgbàrò ni torí pé ẹ mọ̀ gbogbo alẹ́ alẹ́ pàkájà ẹ wà ní wọn kankan òòsà kan ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ òòsà kan náà ń ṣe bẹ́ẹ̀ fún mi tó bá dà nìkan wọ́n yẹ fáyí tó bá dà nìkan wọ́n yẹ lẹ́kọ̀ọ́ ta lè lẹ́kọ̀ọ́ sí ṣùgbọ́n nígbà tí a ṣe ìwádìí kò jẹ́ ká mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí nínú ọ̀ràn Yorùbá ni wọ́n ti mọ̀ àwa la lẹ̀sìn àwa la ń ṣe ẹ̀sìn. Bákan náà ìran Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kó tó dàrú ló ṣe wá dàrú yìí ìran Yorùbá a ti nípa ètò àgbẹ̀ tó dáa tó wọ́n lórí kí àwọn olóyìnbó tó dé. Èmi ò mọ̀ ìwé tó kọ́ wa bá a ṣe rọ ọkọ́ tá a fi rògbò. Èmi ò mọ̀ ìwé tó kọ́ wa ní èdè àfi ṣe àdá. Gbogbo àwọn nǹkan ní àwọn bàbá wa ti ní kí òyìnbó tó dé. Òyìnbó tó lẹ̀ dé tó ń gbé ìlàjú dé ibi kan ló náà ti bẹ̀rẹ̀. Kì í ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ lóyìnbó ń ṣe ọkọ̀. Ẹsẹ̀kẹsẹ̀ kọ́ lóyìnbó ń ṣe bàálù tó ń fò. Ibi kan ló ti bẹ̀rẹ̀. Àwa ti lajú ṣáájú àwọn ọ̀làjú òde òní nílẹ̀ Yorùbá. Bákan náà nílẹ̀ Yorùbá ètò wa ló dáa jù ní ìbájọṣepọ̀. Ẹgbẹ́ ìbáṣepọ̀ mọ̀lẹ́bí ó dáa. Ọ̀nà tí a ṣe ń ṣe ìgbéyàwó wa ó dáa tí àwọn ìlú ní àwọn ẹ̀yà ní ònílú ẹ̀. Ṣùgbọ́n a ṣe àkíyèsí wípé gbogbo kìíní tó gbogbo àwọn ará òkè ọ̀hún ni wọ́n wá bàjẹ́ wọn lọ́wọ́. Àwọn tó ti ń ṣẹlẹ̀ rí ó pọ̀ gan-an tí mi ò bá ní kí n máa kà lọ ṣùgbọ́n àsìkò mi kéré. Nínú eré ìdárayá ni àwọn àkọ́kọ́ nínú káṣí owó wa ló kọjá láti bí títí tó fi dé Tìbíkútù. Ìlú kùtù tí wọ́n pè ní Tìbíkútù ní ilẹ̀ Mali. Nínú òwò wa tí à ń ṣe òun ni wọ́n ti yọ orúkọ wá fún wa. Ọmọ kóòtù òjúre ni wá, ọmọ kóòtù òjúre là ń pera wa. Ṣùgbọ́n àwọn ará kan ni wọ́n sọ wá di Yorùbá. Yorùbá yẹn ó túmọ̀ sí pé Yorùbá wa àwọn asọ́njọ́ mi. Bákan náà ìwà ọmọ Yorùbá ló dára jù torí pé àwa ní ọmọlúwàbí. Nínú àjọṣe wa àṣọwò ni àbára wa ṣe ní a máa ń nígbẹ̀kẹ̀lé àìsí ìdára wa nìkan náà. Àwọn ìyá wa aráyé jọ́sí wọ́n á fi owó yẹn tí wọ́n fẹ́ ta iṣu wọn wọ́n á fi sí orí iṣu yẹn owó tí wọ́n fi sílẹ̀ wó bá iṣu lẹ́ni tó kọjá lọ lójú ọ̀nà rárá yóò mú yóò sì tó fi dé owó yẹn síbẹ̀. Ìran Yorùbá ni ìran owó ṣe wẹ̀ ẹ̀ láyé ẹ̀ má yẹ ìdásíkò lọ títí màá wá sọ báwo ni nǹkan ṣe wá ní ìsìn. Èyí tí mo sọ yẹn ó ṣe tẹ́lẹ̀ nìyẹn.
bóòlù ṣe wá ní ìsìn ẹ̀rí kó ti bàjẹ́ báyìí bí máa ní kí n fàyè lẹ́yìn gbogbo ọmọ sọ ló ṣe rí òwe ọlárọ̀ sọ ó ti di tó jẹ́ pé ètò ìjọba wa lóde òní ipò wo ni Yorùbá wà nù ẹ̀ ipò wo ni Yorùbá wà nù ẹ̀ ṣé ìjọba yẹn tó sì rí bí ó ṣe rí látẹ̀yìnwá mọ́ kò dáa àkókò ṣe lóde òní lórí ètò ìjọba kò dáa. àsìkò kan náà àgbàdo náà rò pé ètò ẹ̀kọ́ wa ó ti di yẹ̀kúrẹ́bí ó ti di dàkúdà. ẹ̀kọ́ tí Yorùbá ń kọ́ láyé ìgbà yẹn tí wọ́n bá fi ọmọ sí àgbẹ̀dẹ Ògún ẹ̀kọ́ tí ó wúlò tí ó sì máa fi ṣiṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti gbà yọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá ẹ̀ ni tí wọ́n bá fi ọmọ sí ilé oníṣòwò yóò kẹ́kọ̀ọ́ tí ó wúlò lẹ́sẹ̀kẹsẹ̀ tó gbà yọ̀ǹda tó sì bẹ̀rẹ̀ iṣẹ́. ẹ wo ọmọ iye ọmọ wa lónìí ilẹ̀ Yorùbá tí wọ́n ti kàwé tí wọ́n ti parí ìwé wọn tí wọn ò tí ì rí kankan lọ. ẹ̀kọ́ tí a ní lóde òní ẹ̀kọ́ tí yóò nítumọ̀ ni bó ṣe rí lóde òní nìyẹn bó ṣe rí lóde òní náà nípa ètò òwò ṣíṣe ẹ̀rí òwò ṣíṣe wa pé àwọn ẹ̀yà ní ìgbà tẹ̀lé fẹ́ gbà wá tán wọ́n ti fẹ́ gbà wá tán bí ẹ bá dé àwọn ọjà wa eléyìí jẹ́ nǹkan tí ó máa ń gbóyàn púpọ̀ jù àwọn òwò tí àwọn ẹ̀yà wa kéékèèké ń ṣe tí wọ́n tata wọ́n ta ẹ̀fọ́ wọ́n ta ẹ̀gúsí wọ́n ta gúre wọ́n ta ọsàn tí wọ́n fi ń pawọ́ dà ẹ̀rí káwọn Haúsá tó ti gba gbogbo yẹn náà tán ní nǹkan máa ń bẹ̀ bẹ́ẹ̀ ni ó bá lẹ̀ lọ́ra jà ní ìta bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ Haúsá tó ta tòmẹ́tò ẹ̀ẹ́nira àwọn ìyá wa tó ń ta tòmẹ́tò tó ń tata tó ń tẹ̀fọ́ bá tó láìsàn torí náà wọ́n tún ti ń tì wá lọ nípa ọ̀rọ̀ àgbẹ̀ tí a gbójú léjù ẹ̀rí bó ṣe lọ ní akẹ́kọ̀ọ́ òwe fojú lórí lóko ní ìsìn ọdẹ àwọn ọdẹ wà lórí nìkan ní ọdún ìsìn àwọn ẹ̀yà kan wà tí wọ́n bá kó idà sára tí wọ́n fi idà síbí tí wọ́n fi tágà síbí tí wọ́n fi gbogbo ẹ̀ sára ọlọ́pàá mi dá wọn dúró tí ọmọ Yorùbá tó bá mú irú ẹ̀ dání wọ́n tì mọ́lé àtẹ̀wá tó sọ àwọn dánadáná tí wọ́n sọ àwọn dánadáná wọ́n ti bá ètò ọ̀gbìn àgbẹ̀ tí a gbẹ́kẹ̀lé wọ́n ti bàjẹ́ ó wá di tó jẹ́ wípé tí wọ́n bá sí ọ̀nà láti ìlú anájà wọn àbí láti lọ́kọ̀dá alìmọ́rí tòmẹ́tò jẹ lọ́wọ́ ọ̀dà wa tí wọ́n bá sí ọ̀nà nígbà tí ẹ̀dá nìkan wọ́n bẹ̀rẹ̀ sí àlẹ́ wa pé tòmẹ́tò ní wá mọ́ àlùbọ́sà ní wá mọ́ rodo ní wá mọ́ ẹ̀dẹ́ká wà lọ́sùn bó ṣe rí lásìkò yìí yẹn kò sí dáa bó ṣe rí ní àsìkò yìí náà lórí ọ̀rọ̀ eré ìdárayá ni lórí ọ̀rọ̀ ìlera wa ni gbogbo nǹkan tó jẹ́ nǹkan àmúṣọrọ̀ ní ilẹ̀ Yorùbá ó ti dojú kejì ẹ wo gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá láti ọmọ Yorùbá ní sáàní mọ́ ẹ wo gbogbo àgbékalẹ̀ oríṣiríṣi nǹkan ìjọba nǹkan mèremère tí a ní sáàní mọ́ nígbà tí a ń ṣe ìjọba wọ́n máa ṣe tẹ́ kébì máa ṣe tẹ́ tí bàbá wa Awólọ́wọ̀ darí rẹ̀ nílẹ̀ Yorùbá ẹ wo tí a fi kó jọ ẹ wo tí a fi rí nígbà náà ní akọ́kọ̀ọ́ house owó gbogbo ní àìríkò nígbà náà ní tẹlifíṣàn àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ adúláwọ̀ àti láwọn bòmí nílẹ̀ Europe ṣe ẹ̀yà ara Europe ẹ̀ máa dùn Nàìjíríà wa ní tẹlifíṣàn ṣáájú France ẹ̀rọ wájú ẹ̀ NTA Ìbàdàn ó wà ṣáájú France television gbogbo bó ṣe ń tẹ́lẹ̀ nìyẹn kò ní bẹ́ẹ̀ máa ń sìn ó ti di torí náà bó ṣe wá rí ṣáà àwọn òwúrọ̀ báwo ló ṣe ẹ̀kọ́ rí torí pé a ti wò ó pé báwo ló ṣe rí tẹ́lẹ̀ a rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ìran ńlá tó great oníran Yorùbá a sì rí àwọn àjàmbá tó ti ṣe wá báwo ló ṣe wá yẹ kó fi rí fún alásìkò yìí tó wá jẹ́ wípé kò sí dàrúdàpọ̀ ní wọn ò tiẹ̀ sọ ọmọ ẹran bọ̀ mọ́ ti adìẹ wọ́n yẹ kó ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní ìran Yorùbá lásìkò yìí yóò máa fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn orílẹ̀-èdè tí wọ́n ti àbíọ́ ní tí wọ́n tó ìwò pè ní developed nations àmọ̀ ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú wọn ni àwa náà ti ṣe nǹkan mèremère jáde ẹ̀yin ẹ wo
bá a ṣe ṣe bọ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan dáadáa àkọ́kọ́ ilẹ̀ Yorùbá lẹ́sìn ní orílẹ̀-èdè Nàìjíríà tó bá jẹ́ pé ọwọ́ yẹn là ń gbé lọ ni tí à ń gbé lọ bàbá Awólọ́wọ̀ ṣe tán bàbá Akíntọ́lá ṣe tiẹ̀ bàbá mi náà tó ṣe àwọn bàbá wọ́n wá ṣe ìjọba yẹn lọ ẹ̀rí wípé àmọ́ ṣe eré èdè pé mi máa ṣe dáadáa jù ìlà àmọ́ ṣe kò wá lè ti mú orílẹ̀-èdè wa gòkè àgbà tí ò bá jẹ́ etí àwọn orílẹ̀-èdè ńláńlá ikú wọn kò pé báwo lè ṣe ṣùgbọ́n o kò tí jù. Bákan náà báwo ni ìkó bá tẹ̀ ṣe wá rí ní ìsìn ìtání àti dáadáa ni gbogbo àwọn ọmọ wa kankan lásìkò yìí tó bá jẹ́ pé kó ṣe ẹ̀kọ́ lórí ni ẹ má dúró wọn ò ní lọ máa ṣe àtìkò níta gbogbo wọn wà ní wa ni wọn sì máa dákún ìdàgbàsókè orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ó ti wá ní bó ṣe rí kí ni ọ̀nà àbáyọ yẹn gangan ní àkọlé ìdánilẹ́kọ̀ọ́ mi níwọ̀n báyìí pé ó dé o àti ní bó ṣe rí o kí lọ́nà àbáyọ nǹkan ṣáà ń ṣẹlẹ̀ kó má ní má ṣe ọ̀nà àbáyọ yẹn ó yẹ kémi àti kájọ fi ṣe tàkùrọ̀sọ ní tòmásìkò mi ò tó nǹkan èmi nìkan ní ìmọ̀dá sọ láàrin yìí ọ̀nà àbáyọ àkọ́kọ́ ẹ̀yin bàbá wa ẹ̀pẹ̀ fún wa àyè bá wa ìrìn àjò ìfọwọ́sowọ́pọ̀ ó jẹ́ àkọ́kọ́ ẹ bá wa dìde ẹ bá wa rìnrìn àjò irú ètò ẹ̀ṣẹ̀ yìí ọ̀kan náà ni torí wípé ẹ ti ka àwọn ilẹ̀ tó tẹ́lẹ̀ Yorùbá tẹ̀ ti gbé irú ètò yìí kalẹ̀ mo lè ti wípé tí ẹ bá ń bá wa fi ìrìnàjò kún ìrìnàjò lórí ẹ̀ tí gbogbo ọmọ Yorùbá tí a lè fẹ́ ṣọ̀kan tí a lè fọwọ́sowọ́pọ̀ àṣẹ̀kùn. Ẹlẹ́ẹ̀kejì ìjíròrò ńlá gbọ́dọ̀ wáyé ìjíròrò ńlá kan gbọ́dọ̀ wáyé tí a ó pè tí gbogbo lókọ lókìlókì nígun ní ilẹ̀ Yorùbá lọ́ba ní o níjọ́lẹ̀ ní o oníṣòwò ní o àwọn ọ̀gá nílẹ̀ ẹ̀kọ́ máa ní o tí wọ́n jókòó tí wọ́n ti dámọ̀ràn wọ́n gbé ètò kalẹ̀ wọ́n gbé ìmọ̀ràn kalẹ̀ lórí kíni ọ̀nà àti àlùyọ wa àti ọ̀nà ìtẹ̀síwájú wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹlẹ́kẹta pípa ẹnu pọ̀ lórí àgbékalẹ̀ jíjẹ́ ìran ọmọnìyàn. Mo gbà lérò pé mi ní sọ òyìnbó tí màá fi parí gbékalẹ̀ ẹ̀kọ́ mi yìí ni ó yẹ kí n sọ òyìnbó tí mo gbé màá yẹ. A gbọ́dọ̀ ní ìpanupọ̀ ká ní ìwé kan bíi Bíbélì tí ó gbé ìjọ ọmọnìyàn Yorùbá gangan kalẹ̀. A ò ní àwọn ẹ̀yà ní ìlú oríṣiríṣi ni. They have a guiding constitution. They have a guiding principles that establish their race. Àwa Yorùbá tó wà láṣẹ bó bá ṣe wà láṣẹ ń gbé kalẹ̀ bó bá ṣe wà láṣẹ ń ṣe ṣùgbọ́n a ní àti panupọ̀ tí a bá pèèyàn lọ́mọ Yorùbá kí irú ìjọba wo là ń fẹ́ nílẹ̀ Yorùbá ọ̀nà wo láwọn gbà ṣe ẹ̀kọ́ wa ọ̀nà wo láwọn gbà ṣe owó wa ọ̀nà wo láwọn gbà ṣe ọ̀rọ̀ ààbò agbọ́dọ̀ délé. Bákan náà lẹ́lẹ́kẹ̀rin ṣíṣe àgbékalẹ̀ àtọ̀nà àti pòsíṣàn yẹn ṣíṣe àgbékalẹ̀ ẹgbẹ́ àṣebí ìjọba kìnìkan wà tí wọ́n mọ̀ pé ẹgbẹ́ àṣebí ìjọba kìí ṣe ìjọba gangan o ṣùgbọ́n ẹgbẹ́ àṣebí ìjọba ni àwọn Palestinian ni wọ́n ní irú kìíní gẹ́gẹ́ bí àpẹẹrẹ à ń pè wọ́n ní Palestinian Liberation Organization. This organization foresees all the concerns of the Palestinians. Ìgbà tí ẹ̀jẹ̀ dé ni wọ́n gbé ẹgbẹ́ kalẹ̀. Ẹgbẹ́ yìí yóò ṣe ó gba agbára kò lè ṣe bí ìjọba ní ṣùgbọ́n ẹgbẹ́ àṣebí ìjọba náà máa ń pè ọ̀rọ̀ pọ̀ lórí yẹn àsìkò ní òtó. Bákan náà ṣíṣe àgbékalẹ̀ fífọwọ́sowọ́pọ̀ láti ṣe àgbékalẹ̀ ìjọba ẹlẹ́kùnjẹkùn nínú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Àgbékalẹ̀ ìjọba ẹlẹ́kùnjẹkùn nínú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe kókó tí a bá padà wọ 1963 constitution of Nigeria àbí tá a bá wọ 1958 constitution of Nigeria ìyẹ́rì tí mo sọ yìí bẹ́ẹ̀ tí wọ́n bá lè gbìyànjú tí a ṣe àtìlẹ́yìn fún àwọn bàbá wa tá tí wọ́n ṣáájú tí a tẹ̀lé wọn a ó gbà ìjọba ẹlẹ́kùnjẹkùn olóògbé wa jù nígbà tí a ṣe ìjọba ẹlẹ́kùnjẹkùn àwọn tí a rí lóore fún ọmọ Yorùbá. Bákan náà tí a bá lè ṣe
tàbí lè fọwọ́ sí ṣíṣe àtúntò òfin àti àtúntò ìjọba àwa ara wa ní orílẹ̀-èdè Nàìjíríà eléyìí ló ràn wá lọ́wọ́ á lè mọ láti wá ṣe lẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n o àwọn èèyàn wa ò gbà àwọn bàbá tí ń ṣe akitiyan iṣẹ́ látẹ̀yìnwá wọn ò gbà ọ̀dà bí wò bá wá gbà kí n á ṣe tó bá fẹ́ dàbí ẹni pé àlè gbà ní tààrà àwọn bàbá bá pẹ̀lẹ́ kọ̀rọ̀ ẹ̀kọ́rọ̀ bá pẹ̀lú pé àyàfi ká ṣe ìgbìyànjú tí gbogbo tí mo kálẹ̀ Yorùbá káàbá lọ́gbọ́n dábàá ẹ̀yà ajá bẹ̀rẹ̀ ìgbìyànjú láti dá dúró gẹ́gẹ́ bí ilẹ̀ olómìnira. Tí a bá bẹ̀rẹ̀ ìṣẹ̀dá ìṣẹ̀dá àti ìlú lórí àgbìyànjú tí wọ́n ṣùgbọ́n ayé ṣe gẹ́gẹ́ ẹ̀jẹ̀ akitiyan bí ẹ̀jẹ̀ òmìnira lọ́nà tó bá ti wulẹ̀ orí. Mo fẹ́ padà sí lórí yẹn náà jagunjagun ó ń bọ̀ jagunjagun ó ń bọ̀ olórí ogun kò gbọdọ̀ kẹ́yìn ogun Gani jagunjagun ó ń bọ̀. Bàbá àwọn ọmọ ilé ìgbésà nínú àfihàn Ọ̀yọ́ kan sọ wá. Tá a bá ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tán nǹkan àkọ́kọ́ tí Aláàfin máa ṣe ni pé a ṣe kó fún ni. Tí bàbá tábà ti ṣe gbogbo gbìyànjú yìí tí a bá rí iṣẹ́ o bá ṣe kàtà sọ́kúndà yìí o bàbá a ṣe kó fún ni. Olúwa púpọ̀ lọ́wọ́ gbogbo yìí fún ìfarabalẹ̀ tó níye lórí tí ẹ ṣe fún mi láti farabalẹ̀ bẹ́ẹ̀ kọ́ mi. Àní agbára Ọlọ́run yóò ṣe àǹfààní fún yín àti bí ẹ ṣe lérò lọ. Ẹ̀bùn tí mo fẹ́ kù yín lẹ̀ mo fẹ́ kù yín lẹ́kùn àkọlé ìdánilẹ́kọ̀ọ́ yìí wípé má sọ̀rọ̀ ààrẹ di onídìpẹ̀ṣọ̀n má sọ̀rọ̀ ààrẹ di alárùn lára má lẹ̀ sọ̀rọ̀ ààrẹ di pé àbí kò ní tèmi ṣe wá rí gbogbo gbàgbígbà tó bá ti ní ìpèníjà bọ́ sí kọ́rọ̀ yàrá rẹ wá gbéra rẹ bó ṣe wá rí yìí kí ni ọ̀nà àbáyọ.